ọdún márùn lórí àpèrè bàbá dúpẹ́ o. ọdún márùn lórí àpèrè bàbá dúpẹ́ o. ọba David Olawunmi mọ rírì rẹ̀. ó ní láìsọ́ba tọ̀run ọba ayé kan ó lè jẹ́ o. ẹni délé ayédáde ó ti yàn látòde ọ̀run ni. ọdún karùn-ún rẹ̀ lórí àpèrè kábíyèsí ẹ kú oríire. ọdún márùn lórí àpèrè bàbá dúpẹ́ o. ọdún márùn lórí àpèrè bàbá dúpẹ́ o. ọba David Olawunmi mọ rírì rẹ̀. ọba tí ń fọba jẹ. 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 agbẹ́bọpẹ́ wa bàbá. ọba tí ń fọba jẹ. Congratulations kábíyèsí ẹ kú oríire. Congratulations kábíyèsí ẹ kú oríire. Òwátèdó-Èkìtì kó máa tẹ̀síwájú. orí tó mọ̀ dádé inú agoro ọdẹ ló ti ń wá. ọrùn tí ó lè jìgbàdà lẹ̀kẹ̀ inú agoro ọdẹ náà ní ti ń wá. ilé ayé la ti ń dọba aládé ṣùgbọ́n àyànmọ́ látòde ọ̀run ni. ẹni tó rí inú rẹ̀ ò bá ta kò ó tó ráyànmọ́ ọ̀hún lò láyé. tírú wọn bá dọba aládé bí wọ́n bá ń fi gbogbo gbàṣọpẹ́ fọba àwọn ọba kò léèwọ̀. ọdún karùn-ún rèé tí kábíyèsí ọba ẹnjìnìà David Olawunmi ọlọ́fínládé ọlọ́fin ajígbáruru kejì di ọlọ́jà ọ̀wà Òwátèdó-Èkìtì ti gorí àpèrè àwọn bàbá rẹ̀ ó tọ́pẹ́. kábíyèsí lòun ò róhun fáyọ̀jú pé ká mọ bá òun yan ọba àwọn ọba lógo. alátìlẹ́yìn onígbà gbogbo ọba tí ń ṣàdúrótì lórí àpèrè ọba tí ń ṣàdúrótì kóhun ó tó dọba aládé òun tún dọba aládé tán ọba àwọn ọba ò dáwọ́ iṣẹ́ rere dúró ó ló yẹ ó tán kábóhun gbéga elédùà lókè tẹ́wọ́ gbọpẹ́ tá a mú wá kó o sì tún gbà yín. ọba ẹnjìnìà David Olawunmi ọlọ́fínládé ọlọ́fin ajígbáruru kejì di ọlọ́jà ọ̀wà Òwátèdó-Èkìtì tún ní bá a bá ti ń bóun dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹni ká mọ bóun dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣàkóso ìlú pátápátá gbogbo olóyè ìlú Òwátèdó-Èkìtì tókùnrin tóbìnrin gbogbo ọmọ bíbí ìlú Òwátèdó-Èkìtì káàkiri àgbáyé ọba aládé dúpẹ́ ó lẹ́ẹ̀ṣẹ́ gan-an ni ẹ kú àdúrótì. ìlú Òwátèdó-Èkìtì lórúkọ tó dáa nínú ìwé ìtàn tàgbélẹ̀rọ kọ́ ìlú tí ń ṣàn fún wàrà àti fún oyin ni. ó ní lásìkò tòun ọba ọlọ́fin ajígbáruru kejì ó ló di dandan kálá àtàfojúsùn ìlú Òwátèdó-Èkìtì kó wá sí ìmúṣẹ kóhun gbogbo mèremère ní tuntun kó mọ wọnú ìlú bọ̀. kéku ó mọ ké bí eku nílùú Òwátèdó-Èkìtì kẹyẹ ó mọ ké bí ẹyẹ kọ́mọ èèyàn ó mọ fọhùn bí èèyàn. lásìkò ọba ẹnjìnìà David Olawunmi ọlọ́fínládé ọlọ́fin ajígbáruru kejì ká má ṣe rí wàhálà ká má ṣe sìnkú ọ̀dọ́ kóhun gbogbo rere ó mọ sùn wá bọ̀. kábíyèsí kọ́ba tó láyé ó jẹ́ kẹ́ ẹ jẹgàrà àwájú lọ kẹ́ ẹ bá wọn gbó kẹ́ ẹ bá wọn tọ́ lórí àpèrè káṣẹ ó pẹ́ lẹ́nu ọba bẹ́ẹ̀ ti ṣayẹyẹ ọdún karùn-ún 20 ọdún 30 ọdún gbẹngbẹ́yìn òkè gbẹngbẹ́yìn kádániwáyé ó jẹ́ kẹ́ ẹ lè pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ orí ìtẹ́ ò ní gbóná mọ́ba ẹ ò ní tẹ́jú ulẹ̀ mọ́lẹ̀ káwọn tó láyé ó tún mọ́ tì í lẹ́yìn. Òwátèdó-Èkìtì ọ̀wà àjẹ̀ní ará àmìyànkẹ́ ọmọ asíndẹ lórí ohun gbogbo ọ̀wà ọ̀ṣọ́ ọmọ aróbò kan tètè joyè ọmọ aróbò kan ṣẹ̀yẹ ẹ̀yin gangan lọ́mọ ọ̀wà ló ti ń bọ̀ ó wá dẹ ọ̀wà ló ti ń bọ̀ ó wá bàbà ọ̀wà ló ti ń bọ̀ lo eégún kékeré dání eégún kékeré tòun ti ṣàwòrò dẹlẹ́nu nílé ọba. kábíyèsí ẹ̀yin gangan lọ́mọ alọ́rọ̀ lọ́wà ọmọ agẹṣinwáṣu ọmọ ọlọ́wà tẹ́lẹ̀ nígànlọ́ bí ẹkùn ọmọ ẹkùn sun ọ̀bùrúkàdé ọmọ oníṣokùn òkè ṣokùn ọmọ oníṣokùn adigba aṣutọrẹ ẹ kú oríire ọmọ ọ̀pẹ̀tẹ́rẹ́ tíjà bẹ́mu rodorodo ọmọ àlàfo pèní bọ́dọ̀ ọ̀nì gánágáná ìrèkété ayé ṣíṣe ọmọ ẹgẹmu bíi ti àlà ọmọ ọlọ́jà kan ná bí ọrún jèrè àpò 6 ọmọ amúlékandò bí òṣùmàrè àwọn bàbá yín lọmọ amúlékandò mọ́ṣẹ̀yọnu omi ọmọ olúlé ẹ̀ ń yà iyó onídùúlé àbárin kanṣẹ̀ àfi kéèpé bí ẹ lọ ọmọ olú alúwájú ọmọ ọba lùfọ̀n lẹ́yìn ọmọ ọba máwàgbó wájú ọmọ ọlọ́wà mọ́fàtì ọmọ ọlọ́rọ̀ lọ́wà ọmọ ẹ̀rín pẹ́kọ nímọ̀dẹ ìran ìwọ̀fà wọn ò gbọ́dọ̀ jóye lọ́wà ìwọ̀fà tó bá wá ṣe bẹ́ẹ̀ tó jóye lọ́wà iṣẹ́ ẹrú ló máa ṣe nílé bàbá tá a gbé bí yín lọ́mọ ọmọ ẹlẹ́sẹ̀ kan wọ́ tiri wọ́ ọmọ ẹlẹ́sẹ̀
kásẹ̀ kan wọ̀wọ̀ tiriwọ̀ ẹsẹ̀ ògbèjì lóde ọ̀wà ọba ẹnjìnìà David Olawunmi Ọlọ́fínládé Ọlọ́fin Ajígbáruru kejì di ọlọ́jà ọ̀wà Òwátèdó-Èkìtì ẹ kú oríire ayẹyẹ ọdún karùn-ún lórí àpèrè gbígbà yín ti ń tukọ̀ nílé tàlejò lára nílùú Òwátèdó-Èkìtì kó túbọ̀ mọ́ dára sí ọba ẹnjìnìà David Olawunmi Ọlọ́fin Ajígbáruru kejì di ọlọ́jà ọ̀wà Òwátèdó-Èkìtì ẹ kú oríire ayẹyẹ ọdún karùn-ún lórí àpèrè ẹ ò ní fèyí ṣòpin àmì àṣẹ Èdùmàrè.